Kú ìrọ̀lẹ́ gbogbo ọmọ Odùduwà. A ní ìkéde pàtàkì ní ọ̀la ní ọjọ́ 11 oṣù kẹta nínú ọdún 2021. A ní ìpàdé kan pẹ̀lú àwọn tí wọ́n máa gbé ètò Yorùbá National Council wọ́n máa dá sílẹ̀. Wọ́n fẹ́ ìdí tí wọ́n ṣe fẹ́ dálẹ̀, wọ́n máa bá wa sọ̀rọ̀ lọ́la. Ẹ bá wa dá sí ètò náà ní dédé aago 6 ilẹ̀ Yorùbá, á jẹ́ aago 5 ní ilẹ̀ èbó ní UK níbí. Ẹ bá wa máa fetí sí ètò náà. A gbé ètò náà wá láti orí Odùduwà TV Radio. Ẹ ṣeun gan ni, ẹ darapọ̀ mọ́ wa. A tún máa rí yín bá sọ̀rọ̀. Ẹ ṣeun, ó dìgbà kan náà. Ẹ ṣeun.